So ojúmọ́ owó, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìṣelógo, ojúmọ́ ìṣerere ló mọ́ wa lórí Orísun tẹlifíṣàn lówùúrọ̀ ìmúdàmọ fún olómọ gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ní gbogbo ibi tí wọ́n wà jákèjádò gbogbo àgbáńlá ayé. Mo lérò pé ti gbapá yín tó ṣe gbé. Ẹ ti pẹ́sẹ̀ tó ṣe gbé ẹlòmíì tí mú mi láàárọ̀ yẹn ti ṣe exercise gbogbo bí dókítà wa ṣe ní ká máa ṣe. So tó bá jẹ́ pé ẹ ti ṣe gbogbo eléyìí mú kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa. Èjì òwúrọ̀ lórí Orísun àmì pé tá a bá ti dé báyìí. Àwọn láti sọ̀rọ̀ nípa ìlera ara wa ni gbogbo ṣe ká ṣe máa ṣe níwọ̀ntúnwọ̀nsì. Kára wa bàbá kọṣẹ́ sílẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Kehinde Afe Afe ṣùgbọ́n èmi ní kọ́kọ́ mo wà mí báyìí o àbúrò mi Torera mi pàtàkì bó ni. Ọ̀n kì mí lórí kì mí lélẹ̀ ọmọ dúdú bíi táyà mọ́tò. Ẹ kú ilé ẹ kú ọjọ́ mẹ́ta tó bá ti pọ́jọ́ mẹ́ta tá a bá ti ríra wa ẹ kú àti náà ló yẹ ká kíra wa ṣàlàáfíà lẹ́wà àwọn ọkọ yín kọ́ ọmọ yín kọ́ ìyàwó yín kọ́ ṣe ń gbúra àwọn bàbá àti màmá lábúlé abẹ́òkó lọ́wọ́ ibikíbi tí wọ́n bá wà àlàáfíà Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀ ṣe ti rántí láti mú mi ẹ ṣe exercise ṣó jẹ tẹ́ ẹ jẹ láàárọ̀ ẹ ṣé èso ṣó wà nú ẹ̀ṣà àwọn vegetables yín kọ́ ṣe ń jẹ ẹ máa jẹ kó torí pé ó dáa Ọlátòyìnra Ìbírónkẹ́ ọmọ olóyún lórúkọ tèmi ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín Èjì Òwúrọ̀ tó sọ̀rọ̀ nípa ìlera ara yín. Tó àwa máa wá dánu dúró ráńpẹ́ náà tá bá wá dókè lọ́wọ́ àwọn asáyé lọ́jọ́ pájúṣe tá bá máa padà wọlé èmi àti Torera lájọ máa wà nínú ilé náà máa yànnàná gbogbo nǹkan tá a fẹ́ sọ àwọn ò tí ì ní bẹ́ẹ̀ fún yín o torí nǹkan tá a mú wálé ní ara ọ̀tọ̀ ni jẹ́ ká sáyé dókè lọ́wọ́ náà ẹ kú déédéé wòye. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí Èjì Òwúrọ̀ tó sọ̀rọ̀ nípa ìlera ara yín gẹ́gẹ́ bá a ṣe sọ pé ohun tá a mú wá fún ilé ní ohun tó ṣe pàtàkì ni ṣé rí àkíyèsí tí ó jẹ́ ká ní fún ara wa nǹkan tá à ń jẹ bára wa ṣe ń rí irú ẹbí tá ti jáde àwọn ọmọ tá à ń bí àkíyèsí yìí ó máa ń ṣe kí ni ó máa ń dínà àwọn ìjàmbá tó pọ̀ tó yẹ kó ṣẹlẹ̀ síyàn ó dẹ̀ máa ń ṣe kí ni ó máa ń jẹ́ kí a tètè rí sí àwọn nǹkan tí ò bá di àìsàn ńlá sí wa ní ara ní ọjọ́ iwájú kò ṣàkíyèsí nípa tí mo fẹ́ sọ nípa ẹ̀ àmọ́ tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ òbí à ń ṣe àkíyèsí ohun tá à ń jẹ ohun tí à ń fún àwọn ọmọ wa jẹ àti pé irú ẹ̀jẹ̀ táwọn òbí wa ní irú àrùn tó ń ṣe wọ́n irú nǹkan tó ń ṣe wọ́n nǹkan tá a fẹ́ sọ lónìí kò ní máa ṣẹlẹ̀ láwùjọ wa láyé àtijọ́ eléyìí ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nítorí pé àwọn bàbá wa àti ìyá wa wọ́n ṣe kí ni wọ́n fún wa ní oúnjẹ tó péye tó kójú wọ́n fún wa jẹ wọ́n bá fún wa léso jẹ wọ́n fún wa lẹ́fọ̀ọ́ jẹ wọ́n fún wa ní àwọn oúnjẹ oríṣiríṣi jẹ ìdí nìyẹn tó fi jẹ́ pé nǹkan ta fẹ́ sọ lénìí kò pọ̀ láyé àtijọ́ ṣùgbọ́n nísìnyìí ayé fúláwà pastries oríṣiríṣi ìjẹkújẹ ayé ẹ̀ la wà tábà wà bẹ́ẹ̀ ni ẹlẹ́rìndòdò oríṣiríṣi nǹkan la fi ń tu ọmọ lójú torí náà tẹ bá rí àwọn ọmọ kéékèèké ẹ wò pé ṣé ọmọ ọdún kan ló wá wú bọ̀m̀bọ̀m̀ yìí torí náà ohun tá a fẹ́ sọ lónìí náà pè ní obesity èyí tó jẹ́ wípé ní sísanra tí ọ̀rá tó pọ̀ jù ní ara ó ṣeé ṣe kí èèyàn sanra gbogbo ìgbà náà kọ́ ni pé sísanra jẹ́ obesity kí wá là ń pè ní obesity gan nígbà tí ìsanra wa tí ó bá jẹ́ wípé ọ̀rá ló pọ̀ jù ní ara àbí nígbà tí gíga wa báwọn olóyìnbó àwọn dókítà bí wọ́n ṣe ń pè wọ́n ní IBM ìyẹn ni wípé bí wọ́n ṣe máa ń ṣe ni wípé wọ́n á wo bá ṣe sanra tó àti bá ṣe tóbi tó wọ́n á fi géra wọn tó bá ti pọ̀ ju 30 lọ ó ti di wípé a ti tóbi jù nìyẹn wọ́n ní láàárín 25 sí 29.9 òun ni ó yẹ kó wà ṣùgbọ́n tó bá ti ju 30 lọ á di wípé a ti sanra jù nìyẹn ó ṣeé ṣe kéèyàn tínrín kó dẹ̀ wà obese òkú ṣé gbogbo àwọn tó tóbi rẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òun náà ni wọ́n wà obese ni ó di wípé ọ̀rá yìí ti pọ̀ jù ní ara wọn ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rá yìí ó máa ń pọ̀ tó yẹ máa rọ́mọ kékeré ọrùn rẹ̀ ti dí mọ́ orí apá ó ti dí mọ́ ẹ̀gbẹ́ ẹsẹ̀ ó ti dí mọ́ tan ẹsẹ̀ ní orí àlàfo nǹkan kan níbẹ̀ ó ti tóbi ju ara ẹ̀ lọ nǹkan tí wọ́n ń pè ní obesity nìyẹn ṣé wàá rí obesity tá à ń sọ̀rọ̀ nípa yìí ohun tí ò dáa rárá ni wọ́n sọ pé àdàpọ̀ lè lọ́mọ mi ló ń jọmọ mi fẹ́wọ́ ṣe rí eléyìí kan wá sọ pé ọmọ yẹn sanra ni ó kọ̀ wá ṣúbì ni ó kọ̀ fẹ́ràn oúnjẹ ní irọ́ o irọ́ kò rí bẹ́ẹ̀ ṣe rí obesity yìí ohun tí ò dáa rárá lọ́mọdé àti lágbà inú wípé àwa ará ilé ó yẹ kí a máa yẹ ara wa wò lóòrèkóòrè àti nígbàkúgbà torí pé ẹlòmíràn máa wò pé mi ò sanra ṣùgbọ́n pé ìgbà kan wọ́n tẹ̀ máa ní àwọn kan ló máa wù ṣùgbọ́n kó rè nígbà kó rè nígbà ṣọ́ máa wò pé lẹ́pọ̀ ò tún rè ní mọ́ òun àbí kán máa ní táwọn bá wọṣọ aṣẹ òdúró dáadáa lára wọn ṣẹ́rí tá bá ń sọ̀rọ̀ nípa obesity gẹ́gẹ́ bí Torera ṣe sọ ní kíní kan táwọn olóyìnbó ń pè ní BMI ìyẹn body mass index ìyẹn ni wípé bí mo ṣe wà báyìí ní ìṣẹ̀lẹ̀ òbí ẹ̀ ní àwọn dẹ̀ like stature ọmọge afẹ́ torí ọmọge afẹ́ ò sanra lásán jù ṣé mo pé tó bá máa gbé mi sórí wọn ó possible kí n wà obese bẹ́ẹ̀ni ṣé mo pé Torera tẹ́ ń wò ní ìsìn tó dàgbà tẹ́ kó lẹ̀pa bẹ́ẹ̀ kò lẹ̀pa ìbí sọ fún kó sanra tẹ́ ń rò ṣé mo pé àwọn kan àwọn ọmọ tó lẹ̀pa bíi ti Torera àwọn máa ń láìkì wọn ẹ má tanra yín ẹlòmíì bá ṣe wà yẹn wọ́n ti obese
tó bá la ṣe fẹ́ mọ̀ kí ni àwọn ìjàmbá tí obesity lè ṣe nínú ayé wa ṣẹ́rí tí ọ̀rá bá ti pọ̀jù lápọ̀jù ó máa ń fa oríṣiríṣi àìsàn. bẹ́ẹ̀ni. ẹlòmíì torí tó yẹra sọ́lẹ̀ kó ní ẹ àmọ́ sọ pé nǹkan tá fẹ́ fi tu ọmọ wa lójú ọ̀dọ́ fi ṣe kinní tí mo pẹ́ láyé àtijọ́ bóyá ọmọ kan sunkún tí ò mọ wọ́n lè kàn fún ní bóyá ìgbà a máa fi ṣeré a máa fi yẹn ṣe eyín tó bá yá tí kìyẹn bá dúdú mọ́ lọ́wọ́ a máa fi sọ sí. ṣùgbọ́n ní ìsìn ọmọ gbọ́ra ọlọ́ra pupa ọlọ́ra funfun gba bisikí gba sweet. táwọn ọmọ yẹn gan tó bá tún wá fún wọn ní nǹkan tí yóò dùn wọn máa tú. kó jẹ́ bébì gan lásán tẹ̀sí ń gbé tó bá ti fi nǹkan dúdùn tọ́ lẹ́nu wò ọ̀rẹ́ tẹ̀ bá gbé kékeré dé ó máa tú sí yín lójú ni o àti bẹ̀yẹn àti gbọ́dọ̀ sì máa kíyèsí àwọn ọmọ wa torí pé ẹ̀rọ ọmọ mi báyìí mo sì wá realize pé àwọn even àwọn kéèké yẹn sáwọn kò fẹ́ sanra mọ́. bẹ́ẹ̀ni. torí ni wọ́n máa gbọ́ pé àwọn ọ̀rẹ́ mi they are calling me fatty they are saying that I'm fat gbogbo wọn lọ fẹ́ trim kí ló wá fẹ́ ṣe kí la lè jẹ kí ni àwọn nǹkan tá a lè máa lò wọ́n la ṣe lè máa ṣe àwọn exercise ẹ pé àníwọ̀n òbí sórí pé kí ni fashion à ń sanra kò ń ṣọ̀rọ̀ fashion nìkan kò ń ṣọ̀rọ̀ fashion ọ̀rọ̀ health wa ni. bẹ́ẹ̀ni àti pé kàtẹ tó wá débẹ̀ yẹn báwo gọgọgọgọ ni àìròyìn ṣe ń wọlé síyàn lára kí ló lè fà á ọ̀nà tó lè fà á ọ̀nà méjì náà ní pàtó ó ṣeé ṣe kíyàn jogún bá ó ṣeé ṣe kíyàn jogún hereditary bóyá tí ìyá èèyàn àti àbí bàbá èèyàn tí wọ́n bá ní àpọ̀jù ọ̀rá yìí ní ara tó bá bímọ ó ṣeé ṣe kí irú ọmọ bẹ́ẹ̀ ó ní àpọ̀jù ọ̀rá yìí náà ní ara tàbí ohun tá à ń jẹ tí a jẹ́ kí gbogbo àwọn èròjà tó yẹ kó pé sí ara tó bá ti di pé nísìnyí ọ̀rá nìkan là ń jẹ àbí nǹkan lẹ́yìn ìdẹ́lómi báyìí lẹ́yìn kó mú bọ́tà kó mú ṣíìsì kó mú oríṣiríṣi òróró lẹ́mọ́ búrẹ́dì tí ó bá ti jẹ́ lóríṣiríṣi báyẹn àwọn kíní ìkẹ́dẹ̀rẹ́ ó ń dá ọ̀rá sí ara ni ọ̀nà méjì pàtó tó lè gbà wọlé síyàn ní ara náà nìyẹn kí wá ní jàǹbá tí obesity tí ohun tó ń ṣe fún ara àkọ́kọ́ òun ni pé kíní kan wà nínú ẹ̀jẹ̀ wa tí wọ́n ń pè ní insulin ṣẹ́rí insulin yìí òun ló máa ń ṣe kíni òun ló máa ń transfer blood glucose ìyẹn ṣúgà tó ń jẹ́ kí a lè sọ pé a fẹ́ gbápá a fẹ́ gbẹ́sẹ̀ a fẹ́ ṣeré ìdárayá insulin yìí òun ló máa ń gbé lọ gbé bọ̀ nínú ẹ̀jẹ̀ wa tó bá ti di pé ọ̀rá ti pọ̀ jù ní ara á di wípé ó máa dínà insulin yìí láti ṣiṣẹ́ kò ní jẹ́ kí insulin yìí kó ṣiṣẹ́ á máa bá a jà á máa kẹ̀yìn sí nǹkan tó yẹ kó kọ wájú sí kò ní kọ wájú sí á máa kẹ̀yìn sí pé má gbàgbẹ́ kọjá o ò lè gbàgbé kọjá tí ẹ̀jẹ̀ wa tí ò bá dẹ̀ ní àwọn èròjà tó tó láti jẹ́ kí ara wa kó ṣe nǹkan tó yẹ kó ṣe ó máa di pé á máa rẹ̀yàn ẹni tó tóbi tẹ́lẹ̀ tí ò bá wá lè dìde tí ò lè gbapá tí ò lè jókòó tí ò lè ṣe kankan tó bá mú á mọ̀ kàn jókòó sójú kan àbí kó sùn sílẹ̀ sójú kan eléyìí kẹ̀dẹ̀rẹ́ á máa fa jàǹbá tó pọ̀ lọ sí ara ohun tí ó tún lè fà òun náà ni wípé kólọ̀nù wa àwọn ibi tí ẹ̀jẹ̀ wà ibi tí àwọn iṣan nǹkan tó wà ó jẹ́ kó ní tó jẹ́ kó kíbẹ̀ kó free kẹ́jẹ̀ kó lè máa kọjá bó ṣe wù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti di pé àpọ̀jù ọ̀rá yìí ti wà ní ara kí ló máa ṣe o á di ibẹ̀ yìí náà máa rí pé bí a bá ra ṣàkì lọ́jà tàbí sára abọ́dì tàbí ìfun ẹran ẹ máa rí pé tẹ bá kì bomi gbóná báyìí àwọn ọ̀rá kan á ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ jáde kúrò níbẹ̀ àwa fa tán á ṣe wá jẹ tó bá di pé bíyàn ṣe rà níyàn ṣe sè ló ṣe fẹ́ jẹ tẹ bá gbé sẹ́nu báyìí ẹ máa rí pé akọ̀ tú ọ̀rá ní ṣẹ̀kẹ̀ sí yín lẹ́nu bẹ́ẹ̀ gangan ló ṣe rí ní àgọ́ ara wa tó bá ti di pé àwọn ọ̀rá tá à ń jẹ yìí ó ti pọ̀ jù ó máa lọ dí gbogbo ibi tó yẹ kí ẹ̀jẹ̀ omi àwọn nǹkan tó lè ṣe ara lára bẹ́ẹ̀ ni ọ̀rá máa lọ díbẹ̀ eléyìí kẹ̀dẹ̀rẹ́ tó bá ti di ó ṣeé ṣe gan ibi tí ẹ̀jẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ń lọ sínú ọkàn wa ibẹ̀ ni ó ti ń gbé fúkẹ́fúkẹ́ tó ti lè jẹ́ ká lè máa mí tó bá ti di pé ẹ̀jẹ̀ àwọn ọ̀rá yìí ó dí àwọn àtìlẹ́rì yìí àti àwọn kólọ́nù yìí tẹ́ pé kò ní ráyè kọjá lọ síbi tó yẹ kó kọjá lọ ó ṣeé ṣe kéèyàn. àwọn dókítà náà dẹ̀ tún wá jẹ́ kó yé wa wípé tí ọ̀rá bá ti bẹ̀rẹ̀ sí ní dí ibi tó yẹ kí gbogbo àwọn kìíní máa gbà kọjá tí ọ̀rá bá ti bẹ̀rẹ̀ sí ní dí wọn ó kàn dàbí omi ni ìwọ̀n pé tá a bá da omi síbì kan káwálẹ̀ block channel tó yẹ kó omi yẹn gbà omi yẹn ṣáà máa wọ́nà ṣáá agbabi aṣáà wábì kan no matter how slow omi yẹn ṣáà máa wá ọ̀nà láti jáde ìyẹn ni wípé tí ọ̀rá bá lọ dí gbogbo ibi tó yẹ kí ẹ̀jẹ̀ àti omi kó máa ṣàn gbà wọ́n jẹ́ kó yé wa wípé ó máa wá ọ̀nà míì láti gbà àwọn ọ̀nà míì tó dẹ̀ wá ń gbà yẹn ni pé àwa máa súnmọ́ ibi tọ́kàn wa ẹlòmíà wá ní òun ní high blood pressure. bẹ́ẹ̀ ni tẹ̀rí kínní yìí torí wípé ẹ̀jẹ̀ ó ṣe àǹfààní tó pọ̀ lára wa òun la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe wọ́n sọ pé ẹ̀jẹ̀ lèpo èèyàn bí petrol ṣe jẹ́ epo mọ́tò bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ṣe rí nígbà tí ẹ̀jẹ̀ tó bá ráyè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ní ara
báwo gan lára ṣe fẹ́ gbéra, báwo ló ṣe fẹ́ function, kò ṣeé ṣe. Ṣé tí wàá rí nǹkan tá à ń sọ yìí, tí èèyàn bá ti wà obese, ó máa ń fa ìtọ̀ ṣúgà yẹn, diabetes. Torí wípé àkọ́kọ́ bẹ́ẹ̀ ni a ti sọ fún yín wípé ẹ̀jẹ̀ yìí tí àwọn ọ̀rá tó bá ti dí ibi tó yẹ kí insulin tó máa gbà kọjá, insulin ló máa ń ṣe kí ni, òun ló máa ń regulate ṣúgà lára wa. Tá bá ti jẹ ṣúgà sẹ́nu wa, á break it down sí glucose, sucrose, gbogbo àṣẹ lọ, èyí tó yẹ kó lọ sápọ̀tù á lọ sápọ̀tù, tó yẹ kó lọ sápòsì á lọ sápòsì. Ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rá tó bá ti wá di gbogbo ibi tí kíni fẹ́ gbà kọjá, kò ní ráyè ṣe kí ni, kò ní ráyè jẹ́ kó break àwọn ṣúgà yẹn down, á wá dùn bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti wà pọ́nà ẹ̀jẹ̀ wa, ó máa ṣe kí ni, ó máa di diabetes. Tó bá ti wá di ìtọ̀ ṣúgà, ṣe dẹ̀ mọ̀ pé ìtọ̀ ṣúgà Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹ̀ ni, àrùn burúkú ni o, kọ́lọ́run ń ṣàánú àwọn tó bá ti ní, tó bá dẹ̀ ń follow instruction táwọn dókítà ń fún wọn, tó dẹ̀ ń lo àwọn oògùn wọn. Ṣé rí àrùn yìí tó bá ti wọnú ara, àfi kí èèyàn manage gbogbo rẹ̀, àfi kí èèyàn manage gbogbo rẹ̀, bórí bá fọjù yóò manage ẹ̀, kò gbọdọ̀ légbò lára, ó máa bá yí ni, ká má ní òun lògùn ẹ̀, ó máa bá yí ni. Kọ́lọ́run jẹ́ káwọn àwọn scientist wa kí wọ́n tètè bá wa rí oògùn ká gbá wọlé, bẹ́ẹ̀ ni Kọ́lọ́run kó fún wọn ní ọpọlọ tó máa fi rí oògùn tó máa gbá wọlé pátápátá. Ṣé rí tí a bá ti wash weight wa, tá bá ti jẹ́ kí obesity kó wọnú ayé wa, ká wa obese, diabetes kò jìnnà sí irú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni hypertension. Bẹ́ẹ̀ni, tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa hypertension, tá ń sọ̀rọ̀ nípa high blood pressure. Ṣé rí ẹlòmíà ní nínú family àwọn mo ò ṣe láìké yẹn máa sọ àárùn délé àwọn ni. A ní kò ṣe bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ó lè dórí generation kan kó stop. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni wípé àwa fún ara wa tá ti mọ̀ pé a ní family history high blood pressure, a ní family history obesity. Kí ló dé tá bẹ̀rẹ̀ sí ní wa watch ara wa? Àwọn òbí mi wà tó jẹ́ pé àwọn ọmọ wọn fúnra wọn tó lè bí tèmi máa ń sọ̀rọ̀ lórí ètò, mi lè má mú ẹnu bà ọ̀rọ̀ àwọn ọmọ torí pé kí ni àwọn ní ọjọ́ ọ̀la wa, àwọn la máa fẹ̀yìn lẹ̀ fún. Ìyẹn ni wípé tí nǹkan kan bá ń ṣe àwa òbí ní ìsìn tá mọ̀ pé ó ṣe ìyá mi, ó ṣe ìyá mi, Ọlọ́run má jẹ́ kó tún wá máa ṣe èèyàn gbọ́dọ̀ máa wá gbogbo ọ̀rọ̀ tó máa fi dènà ẹ̀ pátá tó fi ní ṣe ọmọ. Ìyẹn ni wípé kò wá ta kúnnù kakọ̀ máa jẹ ẹlẹ́rìndòdò, ká máa ṣe ẹ̀mọ̀ pé àwọn àgbàlagbà míì wà tó rẹ̀ ra tó jẹ́ pé tí wọ́n bá lo àmàlà àti oríṣiríṣi bí abọ́dì, bí ṣàkì, bí Adéoyè ṣe láì kó máa jẹ yẹn tíkun ẹ̀ fi ń tóbi lójoojúmọ́ yẹn, tí wọ́n bá lo ṣàkì tán lo gbogbo ẹ̀, wọ́n tún wá kíní tó tutù dáadáa. Ẹlòmíì gan kíní ló máa gbé sí àwọn tajútajú tó tutù. Ṣé o mọ̀ pé ẹlòmíì ò lè jẹun lásán kó mu omi mọ́? Bẹ́ẹ̀ ni. Ìgbà kan ní kíní yẹn ṣe mí, nígbà kan ló kọ́ṣàn mi. Tó bá ti rẹ̀ rí oúnjẹ níwájú mi báyìí, ó máa rí kíní tá à ń wí ní dídùn tútù tí wọ́n ti yẹ ó máa ṣẹ̀wọ̀n burúkú tó tó ṣe ń lo kálámàlà ló ń lò tó ṣe ń gbélé. Èmi kan kò wọ́kọ̀ sí mi, ó ní ṣé wá mi pé ò lè jẹun nísìn láì rí kíní. Ṣé omi ò lè dùn lẹ́nu ẹ̀wọ̀n àgbẹ̀ ẹ̀mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ṣọ́ náà pé lóòótọ́ ni. Ìyẹn ni wípé tá bá sọ̀rọ̀ nípa obesity kì í ṣọjọ́ kan ló máa ń dé báyàn. Kò ṣọjọ́ kan. Nígbà tá a bá jẹ́ ká máa kíyèsí ara wa ká ní àti wọ size 12 ká ní size 12 ni Torera ń wọ̀ ní ìsìn. Tọkàn Torera wa balẹ̀, ìmọ̀ pé tọkàn yẹn wá ti balẹ̀. Ibi ara sísọ yẹn láti máa kọ́kọ́ mọ̀. Ká ní Torera wọ size 12 ní ìsìn, tọkàn yẹn wá tún balẹ̀ jù báyìí lọ, kẹ́ tó máa wọ size 14. Ẹ jẹ́ ká wá dánu dúró ká size sókè lọ, táwọn máa padà wọlé, sáàsì tó wọ̀ ní ìsìn máa jẹ́ kẹ́ ẹ̀ mú. Ẹ kú ìjókòó. Ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin tèmi jàre ṣàlàáfíà lẹ́wà mo rò yí pé nǹkan tá à ń sọ ó ń yé yín ẹ̀ ń dé torí wípé nǹkan tá à ń sọ lénìyàn kó máa wò pé kò ṣe mí ọmọ mi ti rìn mí náà ti rìn kò nígbà tí mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé kò ṣe nígbà tí èèyàn bá sanra kọ̀tọ̀kọ̀tọ̀ náà ni ó wà obese o. Tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn dókítà yín tí wọ́n bá ṣe àwọn àyẹ̀wò tó yẹ kó ṣe fún yín, wọ́n á sọ fún yín pé bóyá kinní yìí bá yín jà bí kò bá yín jà. Àwa ń sọ àwọn jàǹbá tí obesity tí ó ń dá sí ara àti sọ fún yín pé àwọn àrùn ọkàn, àrùn tó bá ti ní í ṣe pẹ̀lú ọkàn bíi hypertension, ẹ̀jẹ̀ ríru, high blood pressure, bíi àwọn kẹ́jẹ̀ òkúta kó wà láyà nǹkan àwọn àrùn tó bá ti ní í ṣe pẹ̀lú ọkàn ó ṣeé ṣe kí ó pọ̀ sí lásìkò tí a bá ní obesity yìí. A sọ pé diabetes olórí àrùn ẹ̀ ni ẹni tó bá ti ṣe kí ni tó bá ti wà obese diabetes yìí kò jìnnà sí dín ní wípé insulin tó wà ní ẹ̀jẹ̀ tó ń gbé ṣúgà àádùn káàkiri gbogbo ara wa kò ní ráyè ṣiṣẹ́ láti yọ èyí tí ara nílò láti yọ sí ara. A wá ṣe kí ni a kó gbogbo ẹ̀ sójú kan pòkò eléyìí ló máa ṣe kí ni ló máa fà á tí ara fi máa ní nǹkan tá à ń pè ní kí la ti ń pè diabetes yẹn ìtọ̀ ṣúgà tó bá dẹ̀ ti wọ ara àfi kéèyàn kó múra gan-an nítorí pé bó kọ ẹsẹ̀ ogun ni bẹ́ẹ̀ gé lọ́wọ́ ogun ni ó máa wo nǹkan tó máa jẹ ó máa wo nǹkan tó máa mu ó máa ṣọ́ra ní gbogbo ìgbà wà lẹ́bẹ̀ẹ́ ní pé olókùn ta ní kó ṣe tó lóun ò lè ṣe tó ẹ̀mí ló wá ṣe tó gbẹ̀yìn. Bẹ́ẹ̀ni wípé nígbà tí mo máa ń mọ ẹlẹ́rìn dòdò yẹn wá ní
ṣé kò bẹ́tà kéèyàn caution ara ẹ̀ ní ìsìn kó jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n pé ẹ̀kọ̀ọ̀kan gbà mẹ́ta bá wà ní pàtí àwọn ẹ̀kọ̀ọ̀kan yẹn náà àwọn èèyàn tí ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n ká wá sọ di mọ́líkì bẹ́ẹ̀ni ẹlòmíì mo sẹ̀ mọ wọ́n àkọsẹ́ pé crate ni ó máa ń rà sí inú fridge kò tá o kò ṣe kó ń ta o mo tó bá tó ti fẹ́ jẹun báyà kó máa ṣe wọn ẹ ní ìgbà tí àìsàn ìbẹ̀rẹ̀ ẹ lè ṣí fridge ẹ̀kẹ́ sún lẹ́rìn dòdò ó wá di ẹni tó mú un tó máa wá sọ kinní kan wá ní èyí tó jẹ́ pé á wá di pé tí ẹ̀ bá wà fẹnu kàn mọ́ nígbà tó yẹ kó ti dà kókó máa ṣọ́ra ẹ̀ tó jẹ́ pé ìgbà tó bá wù ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ẹ̀kan lọ́sẹ̀. wọ́n ní kíyàn gbá ẹ̀ kó má bàa gbàwẹ̀. àgbàdúrà kan má bàa gbàdúrà. àwọn sọ̀rọ̀ nípa size ẹ̀kọ́ tá bá wá rí pàṣọ tí wọ́n fún yín ẹ ti láti size 12 ẹ ti bọ́ sí 14. ẹlòmíràn ní òun ṣàṣeyọ oríṣiríṣi òkè ẹ ti bọ́ sí size 16 àti bẹ̀rẹ̀ yẹn máa mú 18 táwa ṣe ń bájà báyìí ní ìsìn pé kọ́lọ́ ń jókòó dáwà padà sí 16 kẹtọ́ mẹ́tì mú 22 white ó tán lọ́ bá bọ́. ṣé o mọ̀ dẹ̀ mọ̀ wípé ó easy láti gain weight. ó easy gan àmọ́ ti lose ẹ̀ ogun ni. jíìmù á ní kí ló ṣubú tẹ̀. ogun ni. èèyàn á bẹ̀rẹ̀ sí ní regiment oúnjẹ á bẹ̀rẹ̀ sí máa sọ pé nǹkan tó gbọ́dọ̀ jẹ rí nǹkan tó gbọ́dọ̀ jẹ láàárọ̀ rí. màkàyè síbi tó máa gbé sẹ́nu. bẹ́ẹ̀ ni ẹ wá bẹ̀rẹ̀ sí máa mu omi ìyẹn ni wípé tábà sọ̀rọ̀ nípa obesity fún àǹfààní ara wa ni. Kádẹ̀ máa tẹ́ra ṣe sọ́lẹ̀ àwọn máa wò pé ìyá tó wà second street wa ìyá tó bá dẹ̀ jẹ́ pé lórí ìsún lé nísìn òun ló ń bá wí ṣé wọ́n pé kí tíyẹ̀ máa ń ṣe àwọn èèyàn wọ́n dàpọ̀ kí èèyàn wà ní ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí ni kí bí a pásítọ̀ bá fà máa wà sí wọn máa pé mi ló ń bá wí àbí kọ́ ìwọ́n pé aláfiṣe tó bá wí nìyẹn o irọ́ ni ò tí ẹ wà lára ẹ̀ á máa wò pé ìyá tó sọ ara pàtàkì tó ń tàmọ̀ làyẹn ló ń bá wí rárá ẹ jẹ́ káwa lọ sọ́sibítù ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣé wá rí àwọn jàǹbá ẹni kọ́kọ́ bá yín check BMI ẹ wá rí yàtọ̀ ẹ rí ìyanu nígbà tẹ́ bá dé bẹ̀. àwọn jàǹbá tí obesity tó ń kó sára kò dámọ̀ nìkan lórí kílórúkẹ̀ tí ń jẹ́ high blood pressure tàbí diabetes o ṣùgbọ́n àwọn yẹn ṣe manage kí ni ká ti sọ ti cancer. àwọn scientists cardiovascular disease. yes àwọn scientists fi yé wa wípé ṣẹ́rí obesity yìí oríṣiríṣi jẹjẹrẹ ló ṣe é ṣe kó dá sí àgọ́ ara wa wọ́n ní cancer of the colon ìyẹn ni pé nígbà tí cancer tó bá wà nínú àwọn nǹkan tó ń gbẹ́jẹ̀ lọ gbẹ́jẹ̀ bọ̀ báwo gan ni wọ́n ṣe fẹ́ survive ṣé yóò ní kú ní ìdẹ̀fẹ́ kẹ́ ẹ kú ẹ mọ̀ káwa nífẹ̀ẹ́ yín lórí Orísun àfẹ́ kẹ́ ẹ kú òun la ṣe ń tẹnumọ́ lójoojúmọ́ kó wá pàdé mi lọ́nà alẹ́ yẹn mọ̀jú kẹ́ máa sọ pé nǹkan báyìí ní ká jẹ nǹkan báyìí ní ká ṣe ẹ tẹ̀lé sọ pé lè ní ká tẹ̀ gbádùn ara wọn ní torí mo nífẹ̀ẹ́ yín ni mi ìfẹ́ kẹ́ ẹ kú mi ìfẹ́ kẹ́ ẹ ṣàìsàn mi ìfẹ́ káwọn ọmọ yín ṣàìsàn owó tà ń wá tí ò tí tó wá jẹun tí wàá máa wá kánsà wọ́n sọ pé oríṣiríṣi Ọlọ́run ní jẹ́ kárí wọ́n ní jẹjẹrẹ ọmú ó ṣe é ṣe tíyàn bá ló bẹ́ sí tí wọ́n ní jẹjẹrẹ ọmú ó kó ṣe é ṣe kóhun náà kò ṣe kí ni kó wà ń bẹ́ ẹ wá wò ó àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ mi tó lè ṣe tó yẹ pàtẹ́ tí mọ̀ òun náà ní weight gain nígbà báyà bá ti wà òbẹ́sì ṣé kò ní sanra ni bí wọ́n bá dẹ̀ ti sanra ó máa ń fa depression ní ta sọ̀rọ̀ lé lórí ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tó yẹ pé àwọn ẹgbẹ́ rẹ̀ aṣọ ọ̀pá mẹ́fà wọ́n rí gèlè yọ wọ́n yapa wọn aṣọ wọlé báṣọ ni mo rántí mo yọ gèlè tó wọ́n lẹ̀. tó bá dẹ̀ tí máa wọlé télọ̀ bá pieces aṣíṣẹ́kù náà tó mo lè ní kó bá mi rán fún mọ́kele kan lé ìwọ wá ra ọ̀pá mẹ́fà tó bá ra material kun kò rí rán ọmọ depression máa wọlé nígbà táwọn ọ̀rẹ́ bá tiẹ̀ ń bọ́ bá fẹ́ jẹ dáadáa ní wò má jẹ́ ká gbé lágbájá dání o mọ́tò ò ní gbà wá o mo máa bẹ́ẹ̀ lọ́hùn ìyá máa ronú ìyá máa rò pé kò sẹ́ni tó fẹ́ rìn mọ́ mi kò sẹ́ni tó fẹ́ bá mi ṣeré. ayé àtijọ́ lọ kì í rìn mẹ́rin tó sọra o àwọn tó sọra tó lọ́wọ́ gbogbo ayé ló rí mọ́. no ṣe mọ̀ wípé happiness inú ló ti máa ń wá ìdùnnú inú ló ti máa ń wá ó ṣeé ṣe kí gbogbo èèyàn tó wà ní àyíkéyàn kó máa try láti múnú èèyàn dùn but lọ́kàn ara èèyàn torí pé inú ara èèyàn dùn pẹ̀lú bíyàn ṣe rí inú ẹ̀ ò ní dùn ẹ láwọn tẹ máa rí nǹkan kan tẹ máa rí pé àwọn tó sanra àyọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kó àwọn èèyàn mọ́ra tó pọ̀ wọ́n fẹ́ gbìyànjú láti jẹ́ kí inú wọn dùn àmọ́ kò sí bá a ṣe lè jẹ́ kí inú èèyàn lè mú inú ẹ̀ dùn tí ò bá sọ pé ó fẹ́ mú inú ara ẹ̀ dùn kò sẹ́ni kankan tó lè ba inú ẹ̀ jẹ́ tí ò bá fẹ́ ba inú ẹ̀ jẹ́ kò sẹ́ni kankan tó lè mú inú ẹ̀ dùn tí ò fara rẹ̀ ò bá fẹ́ mú inú ẹ̀ dùn. a ti sọrí lórí èso depression yára àwọn nǹkan tó máa ń gbé àwọn nǹkan tí ẹ̀jẹ̀ wa tó ń gbé káàkiri náà ni òun ni àwọn nǹkan tí àwọn hormones tó máa sọ pé jẹ́ kí inú ẹ̀ dùn jẹ́ kí inú ẹ̀ bàjẹ́ ṣe nǹkan báyìí ní ìgbà tí àwọn ṣúgà ò bá ṣiṣẹ́ níbi tó yẹ kó ṣe iṣẹ́ dé tẹ́jẹ̀ ò ṣiṣẹ́ débi tó yẹ kó ṣiṣẹ́ dé tómi ò débi tó yẹ kó dé báwo gan-an ni depression àti stress wà ní ìwọ̀nú ayé èèyàn. lára àwọn nǹkan tí obesity tí ó ń dá sílẹ̀ rẹ̀ ṣúwárí ẹ̀ka mu látọ̀dọ̀ àwọn ọmọdé ṣẹ́ráwọ̀ òbí ẹ jẹ́ ká gbìyànjú pàápàá jùlọ àwọn òbí tó bá yẹ pé a ní family history a ní medical history wípé ó ṣe bàbá mi o bí ẹ̀wọ̀n ayáfẹ́ ṣe wílẹ̀ kan
ó ṣeé ṣe kí ègún yẹn kó parẹ́ lórí yín tíyàn bá wo nǹkan tó ń jẹ tó lóògùn tó yẹ kó lò lásìkò tó yẹ kó lò tó ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe gbogbo èèyàn máa rí wípé nǹkan tó yẹ kó jẹ tí ò jẹ kíní yìí a máa rí wípé á parẹ́ bẹ́ẹ̀ nítorí pé àrùn kì í ṣọ̀rẹ́ ara Ọlọ́run ò dẹ̀dẹ́ nìkan kan márùn ó wá ní tá a bá ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe á lọ torí náà àwọn òbí pàápàá jùlọ àwa tó bá yẹ pé a ní kíní nínú ìran wa pé àmá mi ní ìtọ̀ ṣúgà bàbá mi ó ní ẹ̀jẹ̀ ríru ó ṣeé ṣe kí ìfara yín kí obesity kó wọ inú ẹ̀jẹ̀ yín because tó bá ti di pé àti ríbi tí wọ́n ti ní ìtọ̀ ṣúgà àti níbi tí wọ́n ti ní ẹ̀jẹ̀ ríru ó ṣeé ṣe kí obesity kó ṣe kí ni kó wọ ọbẹ̀ torí náà tí bá ti mọ̀ pé gẹ́gẹ́ bí òbí lẹ́yìn ṣe jẹ́ torí pé àwọn ọmọ yìí wọ́n lè má lè tọ́jú ara wọn bó ṣe tó wọ́n lè má lè tọ́jú ara wọn actually but nǹkan tí mo wá realize ni pé ṣe rí àwọn ẹlẹ́rìndòdò táwọn ọmọ mu to an extent ó máa easy fáwọn ọmọ láti tètè bọ́ ni. Ó easy ẹ̀mọ̀ kan máa ṣe eré fáàkì tó bá jẹ́ pé bóyá wọ́n lọ sí school torí ní ìsìn kò sí gbogbo tá a bá ń pààkì lunch pack fún ọmọ tí wọ́n tẹ́ bá ti gbóúnjẹ ẹ ti fi èso sí ó tẹ̀ ní ètò ọ̀sẹ̀ tó dálẹ̀ ní school ọmọ mi ní ìsìn tó yẹra ò ní kí n ṣe àwò every Thursday báyìí sugar free day kí ni ẹ̀dẹ̀ dùn wọn mi nínú. torí pé kọ́tẹ̀ tó ṣe wọ́n kọ́ ní gbogbo kan lọ́kọ́ ẹ̀sìn nù pé alternative nǹkan tí wọ́n lè jẹ dípò sugar wọ́n ní kọ́kọ́ lọ fi yẹ ṣe ẹ̀sìn àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe research àṣàwọn school náà níbi tí wọ́n mọ̀rọ̀ lọ pátá máa débẹ̀ lọ́mọ ní ó dáa lẹ́ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ sugar free day ṣẹlẹ̀ wá ní sugar free day yẹn àwọn òbí mi wà tó jẹ́ pé Ọlọ́run aṣàánú wa Nàìjíríà àwọn òbí kan tó lọ protest kí ló dé nǹkan tó bá wù àwọn káwọn lọ ṣe máa ní ọjọ́ kan nínú ọ̀sẹ̀ káwọn ọmọ àwọn máa mu díríǹkì káwọn ọmọ àwọn máa jẹ bisikí ṣẹ́rí sugar free day yẹn èso nìkan oúnjẹ omi àti wọn fẹ́ rí nǹkan mi nínú tọmọ ẹ bá mú nǹkan mi sínú lọ́nà ọmọ àgbálẹ̀ tó bá ọ lè ṣìṣẹ́ àbí tó bá lọ lé kọ́ńfún kan fún. ṣé wàá rí kinní yẹn ó ti wá sọ mọ́ èmi náà lára tó yẹ pé mọ́mí gan tó bá ti ń di Thursday bá ti máa sọ fún mi pé mọ́mí apple o torí pé èmi náà ti mọ̀ pé kò sẹ́lẹ́rìn dòdò kò sí bisikí kò sí súwìtì tí ilé ọjọ́ yẹn lè ṣe máa ṣú kódà bá tún délé gan ṣùgbọ́n pé ètò òun lọ sí skul yẹn máa wò pé bóyá kóun bá délé kí máa ní rárá àgùdọ̀ rúfin skul yìí ti fi tó bá dẹ̀ ti rúfin wọn máa mọ̀ sugar free day ìyẹn ni wípé ó yẹ káwa gan ìyẹn ni wípé àwọn ilé ìwé yẹn wọ́n ń try láti kọ́ àwọn ọmọ yẹn wípé ó ṣe dandan ní kẹ́jẹ ṣúgà lójoojúmọ́ bẹ́ẹ̀ni káwọn àgbàlagbà dẹ̀ máa fara wé àwọn ọmọdé ẹlòmíràn ní à bó ọmọ ṣe ń jẹ́ báyìí àwọn náà máa fi sẹ́nu ọmọ ṣe ń ṣiṣẹ́ rí lélẹ́ pátá ọmọ máa ṣe ọmọ tó ń lọ sí skul ibi tó máa ti di break time àbí wọ́n ṣe sports lọ́wọ́ tó máa sásókè sásódò wọ́n wọn làágùn wọn ti bọ́ọ̀ ni àwa àgbàlagbà ara ló máa jókòó sí a sinmi síbẹ̀ ṣùgbọ́n pẹ́ lómi iṣẹ́ wa tó ń ṣe tún mátà for example sí rojọ́ làwà iṣẹ́ tá a yọ̀ láàyò wọ láìpẹ́ wọn àròjọ èmi náà láìpẹ́ àròjọ kan rojọ́ ni à ń dun àwọn ará alẹ́ láyé inú ṣé wọn kó possible kéèyàn wà lórí ìjókòó ìdálẹ́ kó máa ṣe program kan kó máa mú mi kó máa ṣe kan kó máa mú mi tí ilẹ̀ máa fi ṣú ṣé wọn pẹ́nu iṣẹ́ ló wà but kò lágùn ó sweat ó wá ń jẹ nǹkan òun mú nǹkan táwọn ọmọdé ń jẹ tó yẹ pé táwọn yẹn ń fò sókè tó ń fò sílẹ̀ bí wọ́n ṣe ń bọ̀ ọ̀nẹ̀ ẹlòmíràn òun náà dẹ̀ ń ṣiṣẹ́ o ibiṣẹ́ mu wà látàrí iṣẹ́ ibiṣẹ́ lọ ṣọfẹ́ ibiṣẹ́ ìwé bíríkìlà ìyẹn ló pé torí táwọn bíríkìlà bá jẹ búrẹ́dì àtẹ̀wà ó sì rí wọn mi tó ti pa búrẹ́dì pọ̀ rí ẹ wo gbogbo ṣiṣẹ́ láyé Ọlọ́run á fi ṣẹ́yìn àbí Ọlọ́run á fi ṣẹ́yìn tí wọ́n bá ń jẹ búrẹ́dì báyìí àti pure water pẹ̀lú ẹ̀wà múra láti pé ẹ̀wà tí búrẹ́dì dẹ̀ dá o ṣùgbọ́n kó máa ń dinú mú wọ́n máa mú mi ní wàá ṣáà máa mú mi ní kí wọ́n èmi tí wọ́n fẹ́ try láti lose weight kí mi náà wá sí búrẹ́dì àtẹ̀wà láì ṣiṣẹ́ tó láàgùn kí máa rí kọ́ láti àárọ̀ ṣùlẹ̀ ṣùgbọ́n pé the same effect tó máa ń lára mi òkú ló máa ń lára bíkìlà tó jẹ́ tó ń jáde tó ń lọ sókè ìṣẹ́jú mẹ́wàá ṣùgbọ́n kó ti bọ̀nẹ̀ èmi ó ti sùn sára mi ìyẹn ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa obesity pé a fẹ́ wọ̀chẹ̀ ibi oúnjẹ ló gbúdọ̀ ti bẹ̀rẹ̀ kí là ń mú lọ sẹ́nu. àti wípé ṣe rí àti ọ̀dọ̀ àwọn ọmọ tá a ti ń wò ó àwa Nigerians pàápàá jùlọ àwa Africans ká sọ pé kí n má sọ pé mo mú Nàìjíríà nìkan a máa ń bà nǹkan jẹ́ ṣe rí òyìnbó wọ́n ní ẹlẹ́rìndòdò ọmọdé wọ́n ní títí àgbàlagbà àwa Nigerians àṣẹ kí ni àmọ́ yàtọ̀ fúnra wọn èyí tàgbàlagbà mú ààbò fọmọdé ihun tí wọ́n ṣe rí ọkẹ́ nìkan ní calories iye calories tó yẹ fọmọdé mu òun kọ́ ló yẹ ká gbà mu èyí tí wọ́n fi sínú títọ́mọdé òun kọ́ ló fi sínú àgbà ẹ wo ọ̀rọ̀ yẹn mo máa tẹnu mọ́ dáadáa àmọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn tí n bá ti padà dé máa yànnà dẹ̀ dáadáa àwọn ẹlẹ́rìndòdò tàgbàlagbà mu tí ò jẹ́ kó tọ́ sọ́mọdé ṣùgbọ́n tá à ń fún wọn mu ó pẹ̀lú nǹkan tó ń kó bá wọn ẹ má lọ síbi kankan ètò ó sì ń tẹ̀síwájú à ń bọ̀.